Sharing to Pasisi Quadri is critical more than somebody that has diabetes, ìtọ̀ ṣúgà. Into Pasisi Quadri, ó wà critical ju ẹni tó ní stroke lọ, àrùn rọpárọsẹ̀. Into Pasisi Quadri, ó wà critical ju ẹni tó ní Parkinson lọ, èyí tí máa ń jẹ́ kọ́wọ́ èèyàn gbọ̀n. Into Pasisi Quadri, ó wà critical ju ẹni tó ní hepatitis B lọ, èyí tí máa ń damage liver. Into Pasisi Quadri, ó wà critical ju ẹni tó ní HPV human papilloma virus lọ. Into Pasisi Quadri, ó wà critical ju ẹni tó ní HIV lọ. Nǹkan pọ̀ táwọn èèyàn mọ̀ ignorance bí ẹni gba ẹni tí ò bá ti mọ nǹkan láàbò. Torí pé gbogbo àwọn àìsàn yìí tí mo kà kalẹ̀ yẹn ó wà control, bó ti ẹ̀já sí pé it is treatable but not curable on medical aspect. Gbọ́ explanation mi délẹ̀ kó tó bí mi o, ìwọ tó fẹ́ yọnu sọ ní tó bá mọ̀ jẹ́ ká dé yí ẹni. Àwọn àìsàn tí mo kà á lẹ̀ yẹn on the medical aspect it is treatable but not curable. Bẹ́ẹ̀ la ṣe mọ̀ sí pé ní ìlànà àwọn òyìnbó ó wà treatable ni but kò curable ló fi já sí pé ìyẹn wà control. Ṣé ẹ rí tó Pasisi Quadri is uncontrollable. Ìtọ́pá is uncontrollable tó já sí pé gbogbo èèyàn ló gbọdọ̀ share experience yẹn sí, tó ló gbọdọ̀ share experience yẹn fún, torí kò sẹ́ni tí nǹkan náà lè ọ̀kan sí. Tó wà critical more than what you think and more than what you know. Tí gbogbo àwọn artist tó kù náà dẹ̀ gbọdọ̀ lọ wà very careful, àtàwọn tí ò kí ń ṣe kíni tí wọ́n kí ń ṣe artist, gbogbo èèyàn ló gbọdọ̀ lọ nínú ọ̀pá ẹ̀. Wọ́n ní hiccups ẹ̀mọ́ tó pè ní hiccups ní ìsúkè ó wà uncontrolled. Màá wá sọ the causes of ìsúkè fún yín lẹ́yìn tó já sí pé nínú àwọn tí wọ́n jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ gan wọ́n ti sọ pé in tó jẹ́ àdámọ́ ẹ̀ tó yẹ pé in tó jẹ́ àdámọ́ ẹ̀ yẹn tó máa ń dálẹ̀ náà nìkan tó páyì. Lẹ́yìn tó já sí pé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà tí gbogbo wọn ò bá lọ wà very careful náà in tó ti rán ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ sọ́run ni kò jẹ́ tuntun nígbà táwọn gbọ́ pé in tó pa nìyẹn, torí pé in ti ń pààyàn ni. Nítorí tí ò bá ti wà tó bá ti jẹ́ uncontrolled in tó ń pààyàn náà ni. Kí ni kí n fi àìsàn tó yára páyì, kí ni kí n tún fi wé nínú àwọn àìsàn náà bí a ká tún ní anthrax, torí anthrax náà yára pààyàn. Àìsàn tí ò bá ti wà tó bá ti jẹ́ uncontrolled, àìsàn tó critical more than what you think ni. Kí ni ìdájú pé solution nǹkan tó kí àìsàn yóò ju nǹkan mẹ́ta lọ. Tí ẹ bá rí ewé àbámọ́dá, ẹ̀fún ilẹ̀, ìyèrí oṣù, ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó kí àìsàn tí wọ́n sọ pé páyì, ó kí ẹ̀ nílẹ̀ wá Yorùbá. But wọ́n máa sọ the causes tí ń fa hiccups yìí tó ń já sí pé wọ́n ti méṣọ̀ ọ̀kan nínú ẹ̀, máa wá méṣọ̀ èyí tó kù níbẹ̀ kí wọ́n náà lè mọ̀, máa méṣọ̀ èyí tó kù níbẹ̀. Màá wá tú fídíò hiccups yìí èmi ti gbé wá ní 3 years to this time, mo fídíò wà lórí page wa yìí, hiccups mo ti gbé wá. Mo dẹ̀ sọ síbẹ̀ pé àìsàn tó já sí pé ó wà uncontrolled ni. Màá wá tú mẹ́rin tó kù sọ kú ẹ̀rọ kan yìí tí àwọn ẹbí ẹ mọ̀mọ́ ẹ̀mí á wá sọ fún wọn náà kí wọn náà lè ṣe kí ni kó o lè ti bẹ̀ kọ́ ẹ̀kọ́. Àtẹ̀yìn èyí tó já sí pé àsìkò tó yẹ kẹ́ ẹ sinmi lògùn yín búyọ, ẹ̀dẹ̀ fẹ́ ká owó, ẹ fẹ́ rí owó, àwọn àìsàn yìí wá ń wá lójijì, ó wá ń da yín gúnlẹ̀, ẹ fẹ́ bọ́lẹ̀ ńbẹ̀, in tó gbé yín ga ọ̀rọ̀ lọ́mọ yín mọ̀. Ìdí tí mo fi ní láti analyze ẹ̀ fún wa ni. Èmi ò sọ lẹ́yìn kí n lè fi trend o. Ẹ bá mọ̀ bloggers ò kì í sábà gbọ́rọ̀ mi, torí mi ò ń sọ̀rọ̀ tó máa trend, ọ̀rọ̀ tó máa jẹ́ evergreen word táwọn èèyàn padà ń gbádùn ṣáṣáṣì lórí. Wọ́n á ní dókítà kan ti sọ bẹ́ẹ̀, Ẹlẹ́ṣin Ògo Àrọ́lá TV.
mo ti sọ síwájú, mo ní àìsàn tó pa, àìsàn tó wà critical, mo lè ti list ẹ̀ fún wa. Mo ní kárí diabetes, àìsàn tó pa Sisi Quadri ilé ju ẹni tó ní diabetes lọ, torí diabetes wà on control, ó wà control. Àìsàn tó dẹ̀ pa òun is uncontrollable. Mo ní àìsàn tó pa ó lè ju kíyàn ní stroke or Parkinson àbí insomnia àbí cancer àbí prostate enlargement tàbí human papilloma virus tàbí HIV tàbí hepatitis B. Àìsàn tó pa Sisi Quadri critical jọ gbogbo tí mo sọ yìí lọ, torí pé àwọn àìsàn yẹn ó wà control on a medical aspect. It is treatable but not curable. But àìsàn hiccup ó wà uncontrollable. Àìsàn tí dá sí pé àwọn èèyàn tó bá mú ìyàn pẹ́ láàárín 24 hours ó ṣeé ṣe kí èèyàn bá lọ. Mo bẹ̀ sọ fún wa, mo ní mo ti sọ fídíò yẹn sẹ́yìn ti pẹ́ tí mo ní nǹkan mẹ́rin items nǹkan mẹ́rin ó kí ọ hiccup, but fídíò yẹn ò go viral torí ààrẹ ni tó ń ṣe, but tí bá padà rí iṣẹ́ ẹ̀ ní sàbí tí bá sọ bí wọ́n ní kálukú á mọ̀. But ibi tí mo ń lọ ní kí ni ó ń fa ìsúkè? What are the causes of hiccups? Ẹ má gbàgbé wọ́n sọ fún wa láwọn ẹbí rẹ̀, wọ́n sọ pé ó máa ń stress ààrẹ jù. Ẹni tó bá ti lè stress ààrẹ ó máa ní hiccup. Kí wọ́n ka èyí tó kù tó ọmọ ibi tí mo lọ nìyẹn. Wọ́n lẹ́ni tó bá ti wà tó bá ń stress ààrẹ ó máa ní hiccups, kò sí ọgbẹ́. Ẹ sọ fún gbogbo àwọn olórin ayé, bó ṣe pastor, bó ṣe Islamic music, bó ṣe gospel, bó ṣe àfà, èyí tẹ̀ ń pariwo torí pé ẹ fẹ́ show talent, kọ́ lè ní you are talented. My dear, lungs ẹ ló ń damage. Tí hiccups bá gbé ẹ lójijì, ó máa dàbí pé ó ṣe ayé wá. Wọ́n kọ̀ gbọ́ pé o ò sáré ṣùgbọ́n o kò kú ni. Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo àfọ̀jọ́ ọlọ́jọ́ lọ. Òun ní nínú nǹkan tó ń fa hiccups, òun náà ni kí ẹ bá ń jẹ carbonated beverage, èyí tẹ́ láìkì Bonvita àti gbogbo àwọn nǹkan tó bá wà carbonated, tó mọ̀ pé tó bá ti lé ní 30 years above ó níbi kó ṣọ́ra fún, òun náà lè fa hiccups. Máa sọ fún wa, máa wá sọ the causes ló ń sọ ẹ́ sì máa wá sọ solution. Àwọn ẹni tó bá ń yọ̀ hàn ẹmọ̀ pé nílẹ̀ Yorùbá tí ẹ bá jẹ́ wà á lè fọwọ́ bonú torí pé atẹ́gùn tó pọ̀ ju gbọ́dọ̀ wọ ẹnu rẹ̀. Ẹni tí atẹ́gùn tó pọ̀ jù bá ń wọ ẹnu ẹ̀ ó lè ní hiccups immediately, ó dẹ̀ ní bá survive ẹ̀. Yes, ó lè ṣe kí ni, ó lè ní hiccups immediately, ó dẹ̀ ní bá survive ẹ̀. Ìyẹn swallow too much of air, kí ẹ máa gba atẹ́gùn tó lágbára jù ní tí ẹ bá fẹ́ yọ̀ ò kò dá. Kódà èṣù ló ní ká yọ̀ ká sí àlàáfíà wà bẹ́ẹ̀, kí yọ sí àlàáfíà wà bẹ́ẹ̀. Sórí kí yọ lọ́wọ́ kò tó máa fún yẹn fún wọn bu ẹnu tẹ bá fẹ́ yọ̀ ò. Bí yẹn bá yọ̀ ò tó ṣí ẹnu lẹ̀ tó bá lọ pọ̀ ju lungs rẹ lọ, o lè ní ìsúkè, o dẹ̀ ní má survive ẹ̀. Bẹ́ẹ̀ ni bí yẹn bá wọ́n ti over stress, ìyẹn emotional stress, tí ẹ máa stress ara ẹ̀ jù. Stress yàtọ̀ sí exercise o. Ẹni tó ń kọrin lójú stage tó wá ń jó ó ń stress ara ẹ̀ ní kò ṣe exercise. Kódà kò ní kó má ní stroke. Ìgbà àwọn olóyìn tó máa ń jó tó máa ń stress ara wọn yẹn, tó máa ń jó gbọ́ yẹn tó ń fẹ́ ṣò tálẹ̀ àsìkò tó yẹ kọ́ lọ sinmi, kọ́ máa maintain àlàáfíà ara wọn. Pasuma, Òṣùpá, Súlé Àlàó, àsìkò tó yẹ kẹ́ máa stress, kẹ́ máa dín wàhálà yín kù. Tó bá fẹ́ ṣe exercise is early morning. Early in the morning exercise. Gbogbo ìtẹ́ ìṣẹ́tẹ́ náà ṣe yẹn, o ṣe níjọ Monday, o ṣe Tuesday, o ṣe Wednesday, o ṣe Thursday, o ṣe Friday, my dear, you may lead to hiccups. It may lead you to hiccups. Ìwà dẹ̀ fọjọ́ ọlọ́jọ́ lọ́dún. Bẹ́ẹ̀ ni ẹni tó bá jẹ́ sí pé ó bá ń jẹ oúnjẹ tó bá tutù jù tàbí ó bá ń jẹ oúnjẹ tó gbóná jù, ó lè ní hiccups. Tó jẹ bá gbóná jù tàbí tó bá tutù jù. Ẹni tó bá jẹ́ ń lo hard drugs lórí péjì wàyí, àwọn àyínà la gbé alẹ́ gidi gbọgbàdì kalẹ̀ tí yẹn fi lè ṣe dáadáa. Ẹni tó bá ní diabetes yẹn ni kó lọ treat ẹ̀.
nílẹ̀ Yorùbá it is treatable and curable medically ò ti ṣe kí ni ò ti wà curable. Àwọn àìsàn ẹ bá wọn fídíò nípàdé ìwọ tó ní ọ̀sà wọ́n á tún máa lò ó tó bá lead sí hiccups ó pààyàn. Ẹ má wá jẹ́ kí n parọ́ pẹ̀yìn ìwọ symptoms of hiccup ó jẹun díẹ̀ ó ti ń ṣèsókè máa kọ́ṣọ́ ara ẹ̀ ó jẹun díẹ̀ ó ti ń ṣèsókè ní ìwà yìí tó bá ti lé 30 years ó gbọdọ̀ wà very careful. Ẹlẹ́bí ẹ̀rọ àwọn doctors medical aspect any hiccup so wà control one is uncontrollable tó bá ti dé. Ṣèbẹ́ ẹgbẹ́ ọmọ nígbà tó gbé hospital kan torí pé hiccups yẹn kò fílẹ̀ wọ́n tètè refer lọ sí hospital ńlá torí pé wọ́n mọ̀ níbẹ̀ pé èèyàn kì í survive ẹ̀. Ìwọ́n wá sọ pé àìsàn yóò ṣe kí ni kò wà control. Ní medical aspect àwọn òyìnbó gbé solution wá wípé tó tiẹ̀ lè suppress ẹ̀ tọ́nà bá ní kó bọ́ mbẹ̀ wọ́n ní ká wá nylon ẹ bá mú nylon yẹn wọ́n ní kí ẹ wá nylon wọ́n ní tó bá ní hiccups ẹni tó bá ní hiccups wọ́n ní kó wá nylon ẹlẹ́ṣẹ̀ ògo ló ń sọ̀rọ̀ o wọ́n ní kó wá nylon ẹni tó bá ní hiccups wọ́n ní kó máa fún nylon nígbà tó bá ní lọ́wọ́ wọ́n ní kó máa fún wọ́n ní kó reduce stress yìí wọ́n ní kó ní kó máa jẹ bread lásìkò yẹn wọ́n ní kó wá bread kó máa jẹ bread kó jẹ bread tó bá ti jẹ bread wọ́n máa rí ó máa wá solution sí òyìnbó scam wa ni wà láì kò ṣiṣẹ́ tí hiccups ò bá ti chronic tí ò bá ti wà critical wọ́n ní kó máa ṣe kí ni kó máa jẹ bread. Nílẹ̀ Yorùbá wọ́n ní ẹ̀ka omi ni ẹ máa mú mi ẹ mú mẹ́sàn-án drinking small water little water. Tí hiccups ò bá critical tó bá critical omi mẹ́sàn-án àborí méje kò rán búrẹ́dì àbí kò mu gàrí kò rán máa fún láìlọ́nù kò rán. Ibi tí mo fẹ́ sẹ́ múlẹ̀ ẹ bá mú ibi tí mo fẹ́ sẹ́ múlẹ̀ fún mi pé hiccups has solution only no solution to it on a medical aspect ju pé èèyàn máa fọjọ́ ọlọ́jọ́ lọ náà ni torí kò sí bó o ṣe lè wà torí tó bá ti ní ó wà uncontrollable it has no solution wọ́n sọ fún wa yẹn wọ́n kàn fún wa láwọn nǹkan kéékèèké pé bóyá ilé máa lò ó ọlọ́run lè kó ẹyọ. mo wá fún wa ní nǹkan mẹ́rin kan tó kí ọ hiccups yẹn níbi 3 years ní 100 page wa yìí mo ní tí o bá fẹ́ kí ọ hiccups àtẹni tó bá ń bì tẹ́tí pé òun fẹ́ ní bí wọ́n bá ń ṣòsíkè once a while mo ló lè lò ó mo ní kó ní ẹni tí ò bá ní gan ẹni tí ò ní ara gan ó lè lò ó tó bá lò ó mo ní kò ní ní hiccups bóyá tí n bá tẹ̀ wá fílẹ̀ ń sìn bí wọ́n máa gbé viral mo ní kẹrẹ orí àbámọ́dá èyí tó ń pè ní miracle leaves wàá já tútù tẹ bá já tútù tán mo ní kẹrẹ wá ẹfun ilẹ̀ èyí tó ń pè ní round shock gbogbo nǹkan yìí wà very simple láti rí hiccups ò lẹ́yìn lówó mo ní kẹrẹ wá miracle leaf èyí tó ń pè ní orí àbámọ́dá wọ́n tẹ̀ tó máa ń pè wonderful leaf mo ní kẹrẹ wá ẹfun ilẹ̀ èyí tó ń pè ní round shock àti ìyòrí oṣù méjèèjì yìí wà ní alágbò ìyòrí oṣù àtẹ̀fún ilẹ̀ ó wà ní alágbò mo ní kẹ́ ẹ lọ papọ̀ dáúdà ìrà mo ní kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ lọ papọ̀ mo ṣàlàyé rẹ̀ fún wa nǹkan mẹ́ta yìí péré náà ni mo ṣàlàyé fún wa mo ní ó ṣe oògùn hiccups mo ní ó ṣe oògùn hiccups tí ẹ bá dẹ̀ lo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kò lè ní ìsúkè kò lè ní ìsúkè mo ṣàlàyé bẹ́ẹ̀ fúnra wa fídíò yẹn ò go viral tó dáwọn èèyàn ò mọ̀ pé n tá ń pè ní hiccups n tó yára pààyàn ni mi ò jẹ́ kí fídíò yẹn ṣe kí ni mi ò jẹ́ go viral ṣùgbọ́n pé àgbàtà ti rí èèyàn kan ńlá tó kú nísìn tí èèyàn yẹn bẹ̀rẹ̀ sọ pé àìsàn tí ó wà control bí ẹ wà á mọ̀ tọ́rí àìsàn kékeré ni tẹ́bí bẹ́ẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé hiccups ẹ̀rí yẹn is uncontrollable àìsàn ńlá ni bóyá wà wá lọ ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kí wọn náà lọ ṣe tó bá ti lọ gbogbo ẹ̀ papọ̀ sàásílé fọjọ́ mẹ́fà lẹ́yìn ọjọ́ kẹfà tún lọ dáadáa sọ́dí powder tí èmi ní stone bí ó ṣe rí nì ẹ dá sínú oyin tẹ bá dá sínú oyin kò kí ń bàjẹ́ tó bá jẹ́ pé bá ti wà ní oyin ó lọ 10 years nínú oyin kò kí ń bàjẹ́ tẹ bá rẹni tí hiccups ń ṣe bóyá ọmọdé ni àbágbàlagbà ni ẹ jẹ́ kí ó la lẹ́sẹ̀kẹsẹ̀ láti sí screen record
ẹ jẹ́ kó la ní ẹsẹ̀kẹsẹ̀, ẹ jẹ́ kó ṣe kí ni, ẹ jẹ́ kó la ní ẹsẹ̀kẹsẹ̀. Bó ṣe àgbàlagbà ni ẹ jẹ́ kó máa la léra wọn. Wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa nǹkan yóò lọ. Hiccups, ewé àbámọ́dá, èyí tá a mọ̀ sí miracle leaves, ewé àbámọ́dá. Tá a bá ti gẹ́ẹ̀tì ewé àbámọ́dá, ká wá gẹ́ẹ̀tì ẹfun ilẹ̀ náà ni ó jẹ́ nǹkan méjì. Ká gẹ́ẹ̀tì ẹfun ilẹ̀, ká wá gẹ́ẹ̀tì ìyẹ̀wò oṣù, nǹkan mẹ́ta yìí ni. Kò wá sẹ́ni tí ò lè lò, olóyún lè lò, ọmọdé lè lò, àgbàlagbà lè lò. Wá lọ dáadáa, tó bá ti lọ ní odó àbí mú ọ lọ, fi sílẹ̀ sílé fún ọjọ́ 6, lẹ́yìn ọjọ́ 6 tún lọ dáadáa kó sọ́ di powder bí ó ṣe rí ni, ẹ dà á sínú oyin. Gbogbo fámìlì lè lò. Tó bá ti tẹ́tí pé ẹnìkan ṣe ìsúkè, èyí tó bí ló máa jẹ búrẹ́dì lásìkò, àbíkẹ́ ní kó máa fọ láìlọ́ọ̀nù, àbíkẹ́ ní kó máa mu omi lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn, kò wọ oògùn hiccups. Ẹ bá ti gbà sínú oyin kò kí ń bàjẹ́, it has no expiring date. Tó bá ti lè wọnú oyin original, tó bá fílẹ̀ powder yìí nìkan ló expire ní 2 years, but tó bá gbà sínú oyin kò ní expire. Lílá ni ẹ bá rẹ tí hiccups ń ṣe, tẹ́ bá fún lá yóò gbọ́ ìwòsàn, torí pé ìsúkè ó yára pààyàn. Mo fi díẹ̀ múlẹ̀ fún yín, ẹ lọ bí ìlọ́wọ́ àwọn doctor. Hiccups is uncontrollable. Àìsàn tó yára pààyàn ní hiccups. So therefore, ikú tó pa Sisi Quadri tọ́lọ́wọ́ ọba fi pa tá a gbà pásìkò rẹ̀ ló tó, iná critical ni, bẹ́ẹ̀ni tó bẹ̀ pé kò critical. Ìyí tó ṣe kíni, ìyí tó critical ni. Ẹni tó bá lè stress ara rẹ̀, ó lè ṣe kíni, ó lè ní hiccups. So ẹ̀yin stress ara yín tó o bá ti ṣe wàhálà, lọ sùn gbomi sórí kó o sùn, kódà o níbi kó o lo oògùn, ó fi díẹ̀ múlẹ̀ fún ẹ. Ẹni tó bá lo hard drugs, ó lè ní hiccups. Ẹni tó bá wá ń jẹun àjẹyó, ó fẹ́ jẹun mẹ́ta pọ̀, ó sàfẹ́ jẹ́ kíkún ẹ lé, ó lè ní hiccups. Ẹni tó bá lo hard drugs, ó lè ní hiccups. Gbogbo nǹkan yìí òun ló lead sí hiccups. Ìta àṣẹ mo sọ fún wa yìí, wá ṣí ẹ fídíò yìí, jẹ́ kí ẹlòmíì kó jáfà níbẹ̀. Don't be silent watchers. Kò sí ìwòsàn náà, àìsàn náà tí ò ní ìwòsàn. Ẹlẹ́ṣin Ògo fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé kò sí àìsàn náà tí ò ṣe kíni, tí ò ní ìwòsàn. For more question about this, on WhatsApp message is 080-380-371-28. WhatsApp message, WhatsApp voice note. Mi ò kí welcome because tó bá tún béèrè àlàyé lórí ẹ̀ máa ṣàlàyé fún ẹ. Ṣùgbọ́n tó fẹ́ ṣe kò jù báyìí lọ. Nothing to add more. Ju mi ti ṣàlàyé fún ẹ yìí lọ. Go and do it. Save your soul. Save many lives. More love, more like watchers. Don't be silent watchers. Sisi Quadri, Ọlọ́run bá àforíjì. Gbogbo àwọn tó kù, Ọlọ́run kú lọ́rẹ ẹ̀mí wa. Ẹ sọ gbogbo àwọn tí wọ́n ń pariwo, ẹni kan máa ṣọ́ àlàáfíà ara wọn. Torí bẹ́ẹ̀ ni ṣe rí, bẹ́ẹ̀ kọ́ lọ́la ṣe rí. Torí àsìkò tó yẹ kí wọ́n sinmi, òun ni wọ́n ń sí ẹ̀jẹ̀ ara wọn torí pé gbogbo wọn buyọ̀, wọ́n dẹ̀ fẹ́ ka owó. Bọ́tò owó tó fẹ́ kan social media tàbí tó fẹ́ kan TikTok, wọ́n máa dára rẹ láàmú lásìkò tó yẹ kó ṣe ní kó sinmi. Exercise yàtọ̀ sí stress. When you want to do exercise, exercise is early money with a little minute. Kò ń ṣe ká máa jó ní gbogbo ìgbà ló ń pè ní exercise bí kò ń ṣe pé stress ni. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.